kí ni ìdí tí ASUU tún fi gùn lé ìyanṣẹ́lódì ọlọ́sẹ̀ méjì? àmì ìbéèrè ló gbé pọ̀n. ẹgbẹ́ àwọn olùkọ́ ilé ẹ̀kọ́ gíga fáìtì ti kéde ìgbésẹ̀ láti bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì ọlọ́sẹ̀ méjì ní gbogbo ilé ẹ̀kọ́ gíga tó jẹ́ ti ìjọba. ó máa bẹ̀rẹ̀ láti òní tí ń ṣe ọjọ́ ajé Monday ọjọ́ 13 oṣù kẹwàá ọdún 2025 yìí. ààrẹ àpapọ̀ fún ẹgbẹ́ ASUU ọ̀jọ̀gbọ́n Chris Piwuna Ouma ló máa kéde ìyanṣẹ́lódì náà níbi àpérò àwọn akọ̀ròyìn tó máa ṣe ní ilé ẹ̀kọ́ gíga fáìtì ìlú Àbújá ní ọjọ́ àìkú Sunday. ọ̀jọ̀gbọ́n Piwuna Ouma sọ wípé kò sí ìgbésẹ̀ kan sàn láàrin ẹgbẹ́ náà àti ìjọba àpapọ̀ láti dá wọn dúró láti má gùn lé ìyanṣẹ́lódì tí wọ́n ti ń gbèrò náà. ó ní ìkìlọ̀ ọlọ́jọ́ 14 tí àwọn ti fi léde láti ọjọ́ 28 oṣù kẹsàn-án ọdún 2025 ìní ọjọ́ ti lọ lórí rẹ̀ láìsí èsì kankan láti ọwọ́ àwọn aláṣẹ tí ọ̀rọ̀ náà tó mọ̀kàn. ó ṣàlàyé pé gbogbo àwọn ilé ẹ̀kọ́ gíga fáìtì tó jẹ́ ti ìjọba tí wọ́n ti ń ṣe ẹgbẹ́ ASUU ìní àwọn ọmọ ẹgbẹ́ kò ti ní ṣiṣẹ́ o. ó bẹ̀rẹ̀ láti ọjọ́ ajé Monday ọjọ́ 13 oṣù kẹwàá ọdún 2025 yìí. ó wáá fi kọ́rọ̀ rẹ̀ pé ìgbésẹ̀ náà rèé ó máa ń wáyé o lẹ́yìn tí àwọn ọmọ ẹgbẹ́ ti fẹnu kò níbi ìpàdé àwọn aláṣẹ ẹgbẹ́ tó máa wáyé láìpẹ́ yìí ní ọjọ́ 28 oṣù kẹsàn-án ọdún 2025. ìní ẹgbẹ́ ASUU ó máa ti fún ìjọba àpapọ̀ ní gbèdéke ọjọ́ 14 láti dáhùn àwọn ìbéèrè àwọn tàbí kí àwọn bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì. ASUU nínú àtẹ̀jáde kan lẹ́yìn ìpàdé ẹgbẹ́ náà ó máa fi ẹ̀sùn kan ìjọba àpapọ̀ pé wọn kò ṣe ohun tí àwọn máa ń fẹ́ tí wọ́n sì ń dẹyẹ sí àwọn mọ̀ní àti pé gbogbo ìfẹnukò tí àwọn ní ó ní kò máa so èso rere. ní oṣù kẹjọ ọdún 2025 ìyẹn ni àwọn ẹgbẹ́ ASUU ní ilé ẹ̀kọ́ ìjọba àpapọ̀ àti ti ìpínlẹ̀ ó ní wọ́n máa ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn nínú ọgbà ilé ẹ̀kọ́ wọn láti fi rán ìjọba létí pé ẹ dáhùn sí ìbéèrè tó wà láàrin wa, ìbéèrè tó ti pẹ́ ni ẹ sì dá wa lóhùn. gbogbo ìwọ́de tí a mọ̀ ṣe ó ní kò máa so èso rere kankan o. ohun tó fojú hàn báyìí ni wípé ìjọba àpapọ̀ àti ti ìpínlẹ̀ kò mà náání ètò ẹ̀kọ́ àti ìgbáyégbádùn àwọn olùkọ́ ilé ẹ̀kọ́ gíga rárá o. ẹgbẹ́ ASUU òun ló sọ bẹ́ẹ̀. ẹ̀wẹ̀ ìjọba àpapọ̀ ní ọjọ́rú Wednesday ọ̀sẹ̀ tó máa kọjá ó ti pàrọwà sí ASUU láti má gùn lé ìyanṣẹ́lódì tí wọ́n ń gbèrò náà. mínísítà fún ètò ẹ̀kọ́ Túnjí Aláùsá ó máa sọ wípé ìjọba àpapọ̀ ó ní ìfarajìn sí sísan gbogbo àjẹmọ́nú àwọn olùkọ́ náà tí ìjọba jẹ wọ́n o. Aláùsá sọ wípé ìjọba àpapọ̀ ó ti ń bójú wo gbogbo àwọn ìbéèrè ẹgbẹ́ náà tí wọ́n sì ti ń ṣe akitiyan láti jíròrò pẹ̀lú wọn lójúnà àti dènà wọn láti má gùn lé ìyanṣẹ́lódì. ó ṣàlàyé pé ìjọba ti gbé ìgbìmọ̀ kan dìde láti máa jíròrò pẹ̀lú àwọn olùkọ́ àti tí kìí ṣe ti olùkọ́ ní àwọn ilé ẹ̀kọ́ gíga tó fi mọ́ ilé ẹ̀kọ́ gbogbonìṣe àtàwọn ilé ẹ̀kọ́ olùkọ́ni. ó wáá fi kọ́rọ̀ rẹ̀ pé ààrẹ Bọ́lá Tinubu ó ti fún àwọn ní ìdarí láti dènà ìyanṣẹ́lódì kó má bàa sí ìdíwọ́ fún ètò ẹ̀kọ́ kankan o. kọ́lọ́ ọbẹ̀ ilé ìmàrè kó ṣàánú kó má tó járí strike àwọn ASUU lásìkò yìí o. àdúrà gbolúwa tóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣe wò wá ẹ máa bá wa like ẹ máa share ẹ máa comment ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa ká bá tẹ notification bell láti máa máa ètò alákòójọkan tó bá ti gorí ìkànnì yìí. a kú ìsinmi àná a kú ọ̀sẹ̀ tuntun o. ọ̀sẹ̀ ayọ̀ ni ó jẹ́ fèmí àti ńlá gbàrí lẹ́dùnmarè.